Orin Dáfídì orí 111 ẹsẹ̀ 16 sọ wípé ẹ̀mí gígùn ni èmi ò fi tẹ́ ọ lọ́rùn, èmi ò sì fi ìgbàlà mi hàn fún ọ. Ẹ̀wẹ̀ tó, ẹ̀wẹ̀ tó. Ẹ̀wẹ̀ tó, ẹ̀wẹ̀ tó. Ìjẹ̀bú ọmọ alárẹ̀ o, ẹ̀wẹ̀ tó. Ìbálòdé tó ní o. Àjọkẹ́ Adé moríbá lọ́dọ̀ Olódùmarè ọba dániwáyé mọ́ gbàgbé ẹni. Nítorí Olúwayẹmisí Ọlájùmọ̀kẹ́ Àjọkẹ́ ọmọ Nádìpẹ̀ sísọjọ́ òbí ló ní mo ṣe wá bí. Ọmọ Bájọ́ Ọlábáyọ̀mí Ọ̀nàdìpẹ̀ sísọjọ́ òbí ló ní ogún ọdún. Báṣọ consultant fún gbogbo ìnáwó àtayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe pátápátá. Láti rí àgbálá ayé ni wọ́n taṣọ sí wọ́n taṣọ bí gèlè ò gbẹ̀yìn rárá o. Aṣọ òkè ò máa gbẹ̀yìn rárá. Láti kékeré ni wọ́n ti moge ṣíṣe wọ́n dàgbà tán wọ́n tún di yèyé oge wọ́dù àìsí pátápátá láyé èrè o. Ọ̀rẹ́ rẹ ló rán mi wá bí o. CEO Iyanze restaurant lónìí mọ́jọ́ ní gbèjègbèjọ. Mo ní bọ́lọ́sì lónìí mọ́jọ́ ní mẹ́sàn-án mẹ́wàá olóko oríire òkú èwo orí kádùn. Àjọkẹ́ o. Bínú ilé ló bá wà ní owóde, ẹ̀yìnkùlé ló bá ti wà ní owó dẹ̀dẹ̀, yàrá ló bá wà owó kankan lé o máa gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ ẹnu mi. Àjọkẹ́ òkú ọdún o. Ọmọ wọn níta nǹkan bá òkú àṣeyẹ òkú èwo orí kádùn. Ọmọ wọn ní ìjà sí elémè létí sọjọ́ bí òkú èwo orí kádùn o. Ọmọ ọba gbélé fún wa òfìjẹ́bù láǹdí òkú wa ṣèyẹ mú bọ́ dúpẹ́ láwọ̀ lọ́hùn wọn bá. Àjọkẹ́ o. Ikú níbẹ̀ bẹ lóde àyàgò fún wọn, àrùn níbẹ̀ lóde àbíyá lágbára Ọlọ́run ọba dání wáyé. Ọmọ ọba gbélé fún wa o, ìbànújẹ́ níbẹ̀ lóde. Àjọkẹ́ o, ìbànújẹ́ níbẹ̀ lóde, kò ní jẹ́ tìrẹ lágbára Ọlọ́run ọbọ ní báwọn nájà wéréwéré. Ó ní báwọn nájà wàrà lágbára Ọlọ́run ọba. Àjọkẹ́ ò ní báwọn ọmọ sáré ọmọ lágbára Olódùmarè. Ọdún owó ọdún ọlá ọdún dùnú ọdún gbéga ṣèyọrí fọkànbalẹ̀ ló mọ̀ ṣe. Àjọkẹ́ òkú èwo orí ìkadùn o. Ìjẹ̀bú níṣẹ́lẹ̀ ọmọ bàbá tó bí ọlọ́pàá gangan. Ọ̀rẹ́ rẹ ni mo kì ó bí ológun ẹ̀rọ ni mo kì ó bí ọlọ́gbọ́n wọ̀fà ó ní mo kí ó ní gbèjègbèjọ ni. Ó wá ní ìmú àrèlé àwọn bàbá lọ bàbá tó bí ọlọ́mọ gangan. Àjọkẹ́ o. Mo ní sáyé lókè bẹ̀rù nílé àwọn bàbá lọ bàbá tó bí ọlọ́mọ gangan. Àjọkẹ́ Adémọ̀mí tó Olódùmarè ó tì ọ́ lẹ́yìn. Lónìí moríbá nílé wọn bàbá ńlá bàbá tó bí ọlọ́mọ gangan aláyèrè tí sọjábì ló ní yèyé ọmọ. Ẹ̀wẹ̀ tó mo kíde dé Ìjẹ̀bú pátápátá nítorí olóríire tí sọjábì ló ní. Ìjẹ̀bú ọmọ èrè ni wà nílé wọn bàbá ńlá bàbá tó bí ọlọ́mọ gangan. Ọmọ alárè ńlẹ́ o. Ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ni wọ́n nílé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Wọ́n ní bówù Jẹ̀bú àwẹ̀nì rẹ̀ wí ní bówù Jẹ̀bú àwẹ̀nì rẹ̀ wí ní.
Ìjẹ̀bú àmẹ́ni rẹ̀ tó kù sọ́dọ̀ alágẹmọ nílé bàbá tó bí ọlọ́mọ ni. ọmọ òde fìlà dé làákàyè mọ́dá kọjọkọjọ ọmọ ajítẹrú bí ẹni tẹran. ọmọ adìyẹ balógun téńté aró orókun bẹ́ẹ̀ láró radìyẹ níláwọ̀ bàbá rẹ̀ ni. òlé ọmọ ọ̀yọ̀yọ̀ máyọ̀mí òun ṣe ni ò lè pani nílé bàbá tó bí ọlọ́mọ gangan. ọmọ arójò tóye ooo ọmọ Awùjalẹ̀ ọmọ alágẹmọ ògún wọ̀yọ̀wọ̀yọ̀ nílé bàbá tó bí ọlọ́mọ gangan ni. ọmọ dúdú ilé ọmọ bẹ́ẹ̀ ṣe pupa tó mọ bẹ́ẹ̀ ṣe òsì nílé lọ́jọ́ ọjọ́ sí. ọmọ mọ̀rẹ́yẹ wọn òrókò tó ẹyẹ ti fò lọ ọmọ onígbà ó mádé ooo. ọmọ onígbà ó máa wọ àjòjì tó bá wọ gbòòrò yóò dẹni ẹbọra nílé bàbá tó bí ọlọ́mọ gangan. ọmọ olówó ṣẹ̀fáyé ooo. ọmọ arígbá ńlá mú wọ ọmọ àfọwọ́ bí ẹni fọyọ̀ngàn máa fìdí pọ̀sẹ̀ mọ́lẹ̀. ọmọ eléyìí kúnlé àdéwúrè o. Àjọkẹ́ o. ọmọ olówó ṣẹ̀fáyé mọ̀dá kọjọkọjọ. mo ní gbogbo Ìjẹ̀bú tí mo ti rí láyé olówó ni wọ́n ń ṣe nílé bàbá tó bí ọlọ́mọ gangan ni. Iwájú Ìjẹ̀bú owó ni. Ẹ̀yìn Ìjẹ̀bú owó ni. Ọ̀tún àtòsì Ìjẹ̀bú owó ni. Kẹ̀lẹ̀bẹ̀ Ìjẹ̀bú owó ní ṣe nílé àwọn bàbá tó bí ọlọ́mọ máa fọwọ́ bí ẹni fọyán gan. Ìtọ́ Ìjẹ̀bú owó ni ooo. Kékeré Ìjẹ̀bú owó ni, àgbàlagbà Ìjẹ̀bú owó ni. Dúdú Ìjẹ̀bú owó ni, pupa Ìjẹ̀bú owó ní ṣe ní láwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Tọ̀tún tòsì látijọ́ olówó ní láwọn bàbá tó bí ọlọ́mọ gangan. ọmọ olówó ṣẹ̀fáyé. ọmọ afọwọ́ bí ẹni fáyọ̀ngàn máa fìdí pọ̀sẹ̀ mọ́lẹ̀. ọmọ òṣùpá yọ lókè téńté wọn lóṣùpá yòókù tó. wọ́n lé ní ọwọ́ rẹ̀ bàtò ló lè túnṣe nílé bàbá tó bí ọlọ́mọ máa jàgàlúrà. Alájọkẹ́ ooo. ó ti sọdún èyí láyé náà. mo lájọ péjú fèsì rìn ní lágbára Ọlọ́run ọba dání wáyé.